borí nínú indọ́sítì ká tó pè ọ́ lálágbára àìmọye ìjì tó bàjá a tó pè ọ́ ọmọ Ọlọ́run ìgbà tó kó Àdùkẹ́ wá dé kò yẹ kó jẹ́ ibojì wa àìmọye ìjì tá a máa jà ó a tó pè ọ́ lálágbára àwa dàbí wípé Ọlọ́run ò sí fún ní ìgbàgbọ́. She's my maid. She's my maid. My maid. Abiola, where is that? Even till our last breath, we still communicating. I'm not questioning alone. Ikú kan jẹ́ pẹ̀lú ikú òjò dúró. Ikú òjò dúró jẹ́ ọgbọ́n tí ṣe. Ikú òjò dúró jẹ́. Because even there are still lots of. What really ṣẹlẹ̀ ìgbà ọ̀lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. I said even till our last breath. Ẹ̀mí bàbá yín sọ̀rọ̀ dáadáa. Talk because ọmọ mi mo ní ọmọ 9 years old. Ọmọ mi ní goddaughter. So most times tí bá ń ronú like even if you call me tí mi bá gbé or tí bá gbé gan a ní kí n gbé fọ́mọ mi. Àwọn ọmọ mi sọ̀rọ̀. Tó bá ti bàṣà máa ní so èmi tó ti ń ronú pé kò fi mí lẹ̀ gàrí pé máa wà alright. Pé kò ti sọ fún mi kí n ronú pé kò sí ní nítorí ògo tí mi ò ṣe kú iná pé ògo náà máa farahàn pé mi ò lè ṣe dádúró. Even till when she was going to the hospital not to lọ sí hospital náà kò sí tí mi ò mọ̀ sí. Gbogbo ilẹ̀ mọ̀ dáadáa. Ìgbà tó wà lọ hospital náà kò sí tí mi ò mọ̀ sí. Ìgbà tí. When the news was broken to you, bó ló ṣe dára yín when you were told that she's no more. Mo ní no kò lè jẹ́ bẹ́ẹ̀ ṣé ní táyé ṣe sọ̀rọ̀ tí ò tí pé kò tiẹ̀ tí pé 20 minutes tí mo gbọ́ bó ti kú wọ́n á ní lọ́nà wo ní ẹ̀rọ máa ṣe kú báyẹn just like that. A lot of nǹkan wà tó yẹ pé.